nígbà tó wá yá bóyá ọkọ mi ló bá sọ̀rọ̀ o bóyá anybody ni o ó ṣàbẹ̀rẹ̀ sí ṣe dáadáa sí mi padà á bá mi sọ̀rọ̀ á ṣe ògbé àjọ máa sọ̀rọ̀ bàbá tí wọ́n receive call ẹ̀ ó máa ṣe wá rí níbi tí àwọn méjì wá clever dé mi ò ṣèṣì rí nọ́mbà ẹ̀ lórí fóònù ọkọ mi rí mi wá ṣèṣì rí òun nọ́mbà ọkọ mi náà ó ní nọ́mbà ọkọ mi lọ́wọ́ o naturally o bọ̀ pé ẹ wá lọ sí WhatsApp ẹ wá rí tọkọ mi ti wá send message sí kò sí bẹ́ẹ̀rì rárá mo ti check ẹ̀ dé bẹ́ẹ̀ ni kò sí nígbà tá jọ ń gbé gan mi ò rí rẹ́ẹ̀rì ọjọ́ ń fẹ́ra ọjọ́ ń wà bẹ́ẹ̀ ó wá jọjọ́ kan ó wá lé mi ó ti bẹ̀rẹ̀ sí wá lé mi padà ó wá sílé mi máa nígbà Bísọ́lá mo bọ̀ bẹ́ẹ̀ mo bọ̀ mo fẹ́ lọ sí gbẹ̀yìn mo ti bí ọmọ mo ti bí first born mi òun náà ti bí ọmọ ó ti bí first born ẹ̀ kódà ó ti bí second born tiẹ̀ bọ̀ èmi tèmi mo gbé bí first born mi mo ní ìdádúró díẹ̀ bí ìkíní so gbọ́n tá à ń sọ yóò ti pé bí ọdún mẹ́ta ó ti bí second born tiẹ̀ èmi ti bí second born tèmi so ọmọ mi ti pé 3 years so because 2 years àjọ sọ ni pé 2 years àwọn ọmọ máa gbà lọ́wọ́ ara wọn pé bá ti bí wá ti 1 year and 2 months ká lóyún lé so that ọmọ mẹ́ta ní sọ pé fẹ́ bí so mẹ́ta yẹn ká bí papọ̀ mọ́ra wọn àtijọ́ use mọ́ra wọn àtijọ́ close papọ̀ ó wá níjọ́ kan yes kí n sọ ó níjọ́ kan ó wá ní kí n jọ kí n sọ lọ́bì kan mo ní ìbò níbẹ̀ ó ní kí n jọ bàtà débẹ̀ máa débẹ̀ ó jẹ́ bí hòtẹ́ẹ̀lì bí kankan so àwa jókòó bí hòtẹ́ẹ̀lì náà wà ń bẹ̀ bọ̀ àwọn bí tọ́jú wọn wò kí ni wọ́n bẹ́ẹ̀ jìnnà gan o wọ́n ní kí ló wá ṣe inú Agége ń bì báyìí ó bá ní wò má wọrí bá ṣe wọlé nìyẹn àjókòó báwọn máa yẹn ṣe dé ní àwọn méjì ni wọ́n jókòó ló wá ní pé ìbílẹ̀ sọ̀rọ̀ wá ní pé kí n get along pẹ̀lú máa yẹn mi fẹ́ embarrass mi fẹ́ disgrace gbogbo táìmì àti ìbímọ so mo wá jókòó the main thing tó fà ìtàfijọ ìjẹ fúnra wa díẹ̀ nìyẹn o mo wá jókòó nígbà tí mo jókòó máa yẹn bá sọ̀rọ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo rí pé wọ́n ti ń ká aṣọ sókè wọ́n ti fọwọ́ ra bísà dára gbé everybody pẹ̀lú tiẹ̀ ni tẹ́ bá wo bẹ́ẹ̀ báyìí máa rí pé blue film náà ń show ní ojú screen yẹn ní VIP yẹn táwa yẹn àwọn yẹn náà wà ń bẹ òbò VIP ni ọyọ òun ni òtẹlẹ lójú ara yín báyìí bọ ẹ máa rí iná tó máa tàn bẹ́ẹ̀ ibẹ̀ yẹn máa dark go full AC everything wà ń bẹ so àwọn náà kan tó máa ń bí àwọn fashion lights tó máa ń ṣe yẹn nìkan ni oníwọ̀n ṣáà get along pẹ̀lú máa yẹn fọwọ́ no stop wọ́n á fọwọ́ kan wọ́n á gbọ́ òyìn wọ́n á fi sára máa ní pé àbáwo ni pé kíní kan pòun láìkí ẹni òun sọ́wọ́ rẹ̀ kó bóun mú ọ̀rẹ́ ẹ̀ kan dání ó dẹ̀ sì ròyìn fún òun gan kíní kan mo ní ìgbà tó ròyìn fún mi báàdó ṣe ọkọ mo jẹ́ ó lọ́ọ̀rẹ́ òun mo ní lẹ́yìn yẹn ń kọ́ ó ní kò sọ jù bẹ́ẹ̀ lọ pé ọ̀rẹ́ ìtura ìkéré òun tẹ́lọ́wọ́ mi I am fully married ìyàwó dé ni mí o oníṣòwò náà ti máa rí mi mọ́ pa tí ẹ o èmi o ìyàwó lé ni mí o nǹkan tó ní kí wọ́n á ṣe ń bì èmi ò lè ṣe o kò bá mi sọ báyìí tẹ́tẹ̀lẹ́ o ó ní kí n sìn ń ní wá síbí báyìí mi ò dẹ̀ fẹ́ wá bọ̀ ọ̀rẹ́ àtìgbà lóòótọ́ ọ̀rẹ́ àtìgbà kékeré ni wá bọ̀ pé kí èmi ìyàwó lé ni mí o ibi tí mo wọ igẹsẹ̀ gan mo fi ìtìjú wọ bẹ̀ ni torí kò mo trust ọ̀rẹ́ mi dẹ̀ni àtìgbà kékeré ni ìyàwó lé ni mí o máa ń dẹ̀nà kì í má bínú mi ẹ̀ dẹ̀ jókòó àjọ sọ̀rọ̀ life àní ṣé ọ̀rẹ́ náà ti máa rí ní mi ò mú pa ẹ̀ o mi má rí ti ẹ̀ o marital life mi lè sọ bọ̀ èmi o ìyàwó lélẹ̀ mi wọ́n ní ìyàwó lé mi ó ga o ó dẹ̀ sọ bẹ́ẹ̀ fún mi o pé bọ̀ ayé ṣeré ṣó fẹ́ sọ fọ́ọ̀kù ẹ̀ ni mo níṣẹ́ náà níyàwó ńlé ó lóun níyàwó ńlé kíyàn kan máa ṣe bẹ́ẹ̀ fún ìyàwó nígbà tí máa fi ó ní àwọn òun tẹ̀lé bá sẹ́pítà tẹ̀lé ọkùnrin kọ̀ọ̀kan lọ gbogbo ọ̀rọ̀ ni mo sọ yẹn ìyàwó òun no òun lè fi ìyàwó òun ṣe ló bá mú fóònù jáde ó fi ìyàwó ẹ̀wọ̀n mi ó fún àwọn ọmọ ẹ̀wọ̀n mi gbogbo ẹ̀ ní ọba mú fóònù jáde mo wá ń fi fọ́tò pé ọkọ mi lélẹ̀ ó ní ọkọ mi ojú ìlú familiar bẹ́ẹ̀ lè mọ̀ra yín ọkọ mi ní bàtà ṣe wedding lélẹ̀ bàtà ìṣe ń fẹ́ra lélẹ̀ gbogbo ẹ̀ ṣàfihàn àṣà get along àjọ ń rẹ́rìn-ín mi ì disturb àwọn ti bọ́ síbi kọ́nà wọ́n ti ṣe nǹkan tó wá ṣe ń tiẹ̀ wọ́n ṣe mo wá rí bí tó ti wá ṣe ó wá rí Bísọ́lá àti ọkọ ẹ̀ lọ́nà tàílé bá ṣe bá ní no picture yẹn pé ọ̀rẹ́ mi kọ́ mo ní òun ni pàtó ìdẹ̀ sọ pé òun ò tí máa rí ṣé màá sọ pé ó ti máa rí ni máa bá ní ó dé plan kó máa tẹ̀lé wọn lọ sí ilé iléyá ok o bí ó mọ nǹkan tó máa ṣe náà ni ó ní
olóhùn náà lọ àwọn tó lọ sí ilé pé ojúde ọba àwọn máa tẹ̀lé àwọn làwọn jọ máa lọ ṣe ni kí ló fẹ́ sọ fọ́kọ ẹ̀ ní ní mi mọ tó fẹ́ sọ fọ́kọ ẹ̀ o èmi ò mọ̀ ń pa ìyẹn o ǹjẹ́ sọ bẹ́ẹ̀ ìgbà tá a ṣe tán tá a kúrò ń bẹ bí ibẹ̀ sí sọ̀rọ̀ ni bí ibẹ̀ sí ìgbà tó padà máa mú nǹkan tó ṣẹlẹ̀ ló bá ní èmi lọ bà òun jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn òun mú mi jáde èmi lọ bà òun jẹ́ ṣé bó ṣe wà nìyẹn èmi apanijẹ́ ni mí bá ní ṣé wà òkè sára ẹ̀ yá àwọn àti kúrò ń bẹ wọn kàtó ti lọ o ìjọ mi bí àgbàtọ sọ yẹn pọ́n fẹ́ sọ ìyẹn sọ pé ṣé o wà ní ọkọ ojú kò máa yàwó yàwó ló ń bá ṣe nǹkan papọ̀ yàwó yàn bó ṣe ń pé kíní kan mú ṣògbádùn má jẹ́ kí n wojú ẹ o bí mo ṣe ara ń bú ẹ tí mi sọ anything máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ má jẹ́ n wojú ẹ o ó mi lọ síbi tí ò tẹ́ mi lọ́rùn gbogbo akámú ẹ ó ní ìwọ ló fẹ́ ẹjọ́ ìná rẹ̀ ṣé mo nǹkan tọkọ ẹ ṣe ń ta mo ní nǹkan tọkọ mi bá rí kó ṣe ń ta kò kàn mí o tí ò bá ti ṣe inú ilé mi kò kàn mí mo ní bọ̀ pé bíyá torí pọ́kọ mi ó lè máa ṣe nǹkan ta kí wọ́n á torí ẹ̀ aṣọ kó mo fẹ́ máa yàn lè èmi ò ṣe o so fún ìdí èyí má ti stop mi o má ní mi lára o wà lórí owó ẹ o ó lóun bá sọ bẹ́ẹ̀ fún olùbí táwọn ti sọ̀rọ̀ mọ́ ẹbọ àwọn jọ parí ẹ̀ orí pẹ̀dà pé oúnjẹ kàtà pé kò má bínú bí ó rò owó náà ni o bí ó ṣe kíní kan lórí àdúgbò má bínú òní òkè òun ti gbọ́ òun ò bínú àwọn jẹ́ parí ẹ̀ síbẹ̀ ó ní láti gbà àwọn tí wájọ sí oléwọ̀dé mọ́ ó ní so gbà táwọn jẹ́ ti bímọ òun ti bímọ àjọ ń ṣe ọ̀rẹ́ ó ti wá sọ́dọ̀ òun ò rí traces pé òun àtọkọ wọn sójú tó wá wà yìí wọn á lóun bọ̀ ó máa wá bẹ̀ tó máa fi wọ́n lẹ̀ pé òun bọ̀ òun wá lọ ó ló máa dẹ̀ pé ọkọ̀ pé kí ni nǹkan tó fẹ́ ṣe ní kò máa pe ọkọ̀ òun bẹ́yẹn ó ní bọ̀ tóun ṣe lọ gbà tóun máa dé wọ́n ti tilẹ̀kùn lẹ́yìn tilẹ̀kùn géètì àwọn yẹn wọ́n ti fi kíní wọ́n ti tìlẹ́yìn wọ́n rò pé orúbẹ òun wá ṣí gbà tó wá ṣí ìkejì ilé rẹ̀ tóun tó ṣe báyìí kò tó ṣe ṣí wọ́n ní òun wá kànlẹ̀kùn wọ́n wá ṣí wọ́n ní kí ló tẹ̀ tilẹ̀kùn lẹ́yìn just now tí mo lọ kí ló tẹ̀ tilẹ̀kùn lẹ́yìn lọ́yọ̀ pé wípé àwọn tìlẹ́yìn níjà rẹ pé òun tì ní pé kíní kan wá kọ́ pé bẹ́ẹ̀ máa ń tilẹ̀kùn lẹ́yìn nìyẹn kíní kan ṣé wọ́n ń bọ́ ta ní ìsìn òun bá mú nǹkan tóun fẹ́ mú ìgbà tóun mú nǹkan tóun fẹ́ mú òun wá jáde ìgbà tóun wá jáde òun á lọ ra nǹkan tóun fẹ́ rà ìgbà tóun dé òun ò tilẹ̀kùn òun lọ tọ́ọ̀nù síbi yàrá òun dúró láti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ òun ò rí kí nǹkan ṣẹlẹ̀ níbẹ̀ òun ò ní nǹkan tó ṣẹlẹ̀ òun á wọlé padà oníbẹ̀yẹ̀ òun overthink níbi ẹ̀ torí pé àwọn máa ń tilẹ̀kùn àwọn wọn ṣe tí ó ní bọ̀ tẹ́tẹ̀lẹ́gbà tó ń bá fún wọn lẹ́bẹ̀ẹ́ wọn kì í tì àṣé wọ́n máa ń tì í tó bá ti wá sáré ṣèkó tó bá ṣe tó tó kó máa pé ọkọ wọn sọ̀rọ̀ pé kó bá wọn rẹ̀ á pè òun lórí fún èlò bíbí bá mi ra nǹkan báyìí bá mi ra nǹkan báyìí á sábà rán òun ní nǹkan òun ò ríro because ṣé wọn máa rú nǹkan bẹ́ẹ̀ sọ́kọ òun ni ó náà ti ṣe àṣé òun ti fi iná sórí òrùlé sùn tóun ò sí mọ̀ ó lóun fi iná sórí òrùlé sùn onígẹ̀ yìí ṣe tẹ́ńkíá fóun ó lóun fi iná sórí òrùlé sùn ó lóun ò sí mọ̀ lóun fi iná sórí òrùlé sùn ó ní àwọn ìjọ kan tó ọlọ́run máa mú sóun lọ́wọ́ òun ti bí ọmọ ẹlẹ́ẹ̀kejì òun ó wá tọ́jú òun ìgbà tó wá sọ́dọ̀ òun á rán òun àtọkọ òun ní ọlọ́ra nǹkan ọbẹ̀ so òun á rán wọn ní pé kí wọ́n ra kíní ẹmọ kíní òwú tó máa ń fi síyàn lójú ara tí èèyàn bá bímọ lọ hospital òun á rán pé kán bóun rà bọ̀ wọ́n ti wá rà wọ́n gbé lọ́wọ́ àṣé bó ṣe wọnú hòtẹ́ẹ̀lì tí wọ́n ti lọ bára wọn lájọṣepọ̀ àṣé wọ́n ti gbé sílẹ̀ kò wá gbé lọ́wọ́ tán dé wọ́n tún ní mọ́tò òun rà òun á gbọ́ tó òun á sọ fọ́kọ̀ pé òun fi sórí iṣẹ́ fúgbà tó ń wọnú rúùmù yẹn sórí iṣẹ́ fúgbà tó wọnú rúùmù yẹn rúùmù wo nìyẹn òun wá síbẹ̀ ni pé òun ò gbọ́ òun wá dákẹ́ òun pa mọ́ra ó ní àti ṣeun rúùmù wo ni wọ́n wọ̀ bóun náà ṣe wọnú rúùmù yẹn àwọn tó ń ránṣẹ́ kán bóun ra nǹkan wọ́n ní wọ́n wọnú rúùmù òun mọ̀ pé hòtẹ́ẹ̀lì ni kò sí àní bó ṣe bẹ̀rẹ̀ sí sọ wọn yẹn ọjọ́ kan bó ṣe mú fóònù ọ̀rẹ́ òun yẹn òun wà lọ́dọ̀ òun á tẹ̀sí ẹ̀sìn hello babe ọkàn wọn ṣe voice note nìyẹn ibo ló wà sí bó sọ pé wà lọ́dọ̀ ẹ̀yìn ṣó ṣe lọ ni hello ibo ló wà ṣé bó sọ pé wà lọ́dọ̀ ẹ̀yìn ṣó ti lọ ni wọ́n bọ̀ mi ti dé.